أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون اللهم الجونا اللهم مولانا اللهم الجونا اللهم مولانا اللهم الجونا اللهم مولانا اللهم الجونا اللهم مولانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين صلى الله عليه وسلم صاحب البيان والتبيان صلى الله عليه وسلم وعلى آله وصحابه إلى يوم لا يتكلم أحد إلا من أذن له الرحمن آمين وقال صوابا آمين. إلهكم يجاك بانوكو كان الحمد لله الحمد لله. إلهكم بلون وقواني كنا روتو دادا إجانا وسوكي كان الحمد لله الحمد لله. ọjọ́ ẹni ó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run pé bàbá wa Mawlana Sheikh Shanzali radiyallahu ta'ala anhu. àwọn náà ó máa dúpẹ́ fọ́lọ́run bí wọ́n bá ń wo fọ́tò ọjọ́ ẹni ti rí lálkìyàmà. ẹ dákun ẹja panukọ̀ ká ní alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. alekun kí Ọlọ́run kó máa bá Nabiy Muhammad sallallahu alayhi wa sallam. ẹja tún ibẹ̀ lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. ẹja náwó wa ká kan sárásà náà Muhammad Madina. sallallahu alayhi wa sallam. wa kullu man salla ala madi. ọ̀pọ̀ ẹni tó bá sá sàlátù fún Nabi kò ní pòfo kò sì ní ròfo. wa kullu man salla ala madi. òní lálùwọlẹ̀. wa kullu man salla ala madi. gbogbo ẹni tó bá wọ́n sùsùn tó yóò bá ná Muhammad kò ní sàṣẹ tí nínú gbèsè ayé wa rẹ̀. kullu man salla ala madi. qad zayida al-yawma kaza fi gadi. qad zayida al-yawma kaza fi gadi. ibi tẹ́rìíre mùsùlùmí nínú ibi tó pọ̀ sí jù òun náà ni kó máa sàṣàlátù fún ná Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn sàábì Ànábì àwọn aráàlú Ànábì ọlọ́mọsàbà kẹ́ wọn. Amen. gbogbo àwọn tá a mú mi ìmọ̀ lára wọn àbí àwọn afáwà tí wọ́n mú mi mímọ̀ lára wọn ọlọ́mọsàbà kẹ́ wọn. Amin ya Allahu. Mawlana Sheikh Adam Abdullahi Nilori. Radiyallahu ta'ala anhu. Mawlana Sheikh Salati. Radiyallahu ta'ala anhu. Mawlana Sheikh Muhammad Bashar Al-Agbaji. Radiyallahu ta'ala anhu. Ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu gbìn. Mawlana Fadilatu Sheikh Mawlana Sheikh Shanzali. Radiyallahu ta'ala anhu. Èmi ìfẹ́ gbọ́ ń bẹ̀ ni. Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Ẹ má jà lọ náà bẹ̀ wọn. Kátà ò ní o. Ayyakumullah. Ọlọ́mọsá ọlá Nabi ọlọ́mọba ayọ́nu sí gbogbo wọn. Amin ya Allah. Ọlá Al-Qur'an lọ́dọ̀ Ọlọ́run. Amin. Ọlá la ilaha illallah. Amin. Mo fi ìtọrọ kẹtọrọ gẹfà ná Muhammad. Mo fi kí gbogbo ohun tí ń jẹ́ ìkàlẹ̀ lápapọ̀. Bàbá mi Oganija. Adamallahu hayatahu. Ọlọ́mọsá járe yín pẹ́ o. Amin ya Allah. Gbogbo bó tilẹ̀ wò kéèyàn ga tó nínú mímọ̀. Gbàgbé ijọ́ kan tí Mawlana Sheikh Oganija ń kọ́ wa pé wujudu alf al-alf wal-lam ba'da urufil maddi yamna'u tatwil al-madd.
Allah. ìgbàgbé ń jọ́nà gbà tá a wà ní tó bá gbàgbé àbá tó kọ́ lékè ọlọ́run ó gbàgbé oore rẹ lọ́dọ̀ ọlọ́run. Allah. wàláì mi ìgbàgbé jọ́nà tó ń kọ́ wa ní tajwid tá ń lo markaz láti gbà wọn di sin mo ti ha wàláhi lazim ọlọ́run wọlé àná Muhammad agbára síbọ̀ ọlọ́run oníjó báyìí o. Amina ya Allah. albarkola alquran. Amin. kí n sọ yorùbá rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí alifu wọ̀lam àti madu ká tó nàró àní famadu wọn mọ́ àwọn tó ma sọ pé ìdìnnà sirata gbàtà àti alifu wọ̀lam sirọ́tọ̀ àní fa yamna tẹ̀tí wí lalmad wujudu taari wọn rírí tá a ti rí alifu wọ̀lam àní famadu náà mọ́ bá ti sàlàyé fún wájọ ìwà gbàgbé dè ní. Allahu akbar. àpàrà sí gbà Mawlana Sheikh Oganija ọlọ́run oníjó báyìí. Amina ya Allah. ìmọ̀ tí wọ́n kọ́ wa pọ̀ o mo kàn yọ kínkínní wọn ni kí n fi kí wọn nítorí àsìkò. mo kí gbogbo tí ń jẹ́ kalẹ̀ bàbá wa ní kalẹ̀ ọlọ́run bá mi kí yín o. Amina ya Allah. agbákọ̀lá alukur'an. Amin. àbáwa Ismail Oganija ọlọ́run mọ́sàbá sàlékún dáadáa fún yín. Amin. àbáwa Fadilatu Sheikh Adam mukadam lótùbú ọlọ́mọsàbá kí. Amin. àbáwa Adam lóore lágbàjì ọlọ́run bá mi kí. Amin. ọlá alukur'an. gbogbo àwọn afa àwọn jankan tí wọ́n bẹ́ ń kalẹ̀ ọlọ́run bá mi kí ẹnì kọ̀ọ̀kan yín o. Amin. ọlá alukur'an. Amin. wọ́n darí kíkì mi lọ sọ́dọ̀ àwọn màmá wa olóòní of òní alájà wa màmá wa ìyá Sakina. Adamallahu ya taha. màmá dáadáa bọ́lọ̀ ntí ní kéènì máa rí yìí ń tẹ́ ra ní lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. Allah. owó ní owó tẹ́ ṣe ní ẹ wá ń kájọ rẹ̀ lẹ́ni. Allahu akbar. àjọ dùnnú lọ́rọ̀ ní kẹ́ ẹ máa kó lẹ́ni. Alhamdulillah. àjọ ìfọkànbalẹ̀ lẹ́ ń kó lẹ́ni màmá. Alhamdulillah. ìdùnnú náà ọlọ́run ó jò bá yín kalẹ̀ o. Amina ya Allah. àgbàkọ̀ Al-Qur'an lọ́dọ̀ ọlọ́run. Amin. ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ sì ní mọ́ bànújẹ́ lẹ́yìn rẹ̀ láéláé. Amin. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo kí gbogbo àwọn màmá wa aládàńgbá ọlọ́run bá mi kí ẹnì kọ̀ọ̀kan yín. Amin. albarkola Al-Qur'an. Amin. wala la ilaha illallah. Amin. ìyá afa alájà ìyá afa aribidesi ọlọ́run bá kí yín. alájà wa ìyá mutma'inna ọlọ́run bá kí yín. Amin. ajá wa ìyá mami bashar ọlọ́run bá mi kí yín. Amin. albarkola Al-Qur'an ajá tinúkẹ́ àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ọlọ́run bá mi kẹ́ni kọ̀ọ̀kan yín lọ́kùnrin lóbìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. gbogbo àwọn alájí wa tí wọ́n wà ní àìtẹ́bù yẹn náà mo kí yín púpọ̀ o ọlọ́run bá kí yín. naam wọ́n ní ká ṣàdúrà Mawlana Sheikh Shanzali. Allahu ta'ala ariyo. quality nínú àwọn quality tí baba Sheikh Shanzali ní tó jásí pé wallahi azim ẹni tó bá mọ tó bá mọ bí wọ́n ti ń ṣe nulẹ̀ ó tún dájú báwọn yẹn ti mọ̀ wọ́n sì ń ta àwọn lọ. Allah. àbáwá tí wọ́n sọ̀rọ̀ tán nísìnyí mo kí wọn wọ́n ní ọlọ́rẹ̀ ni wọ́n. Allahu akbar. asúnmọ́láhùn ta ọrẹ wọ́n sì máa bóyàn láṣìírí kò sí ẹni tí ó sunkún dọ́dọ̀ wọn tí ò ní bá ìdùnnú jáde nínú ilé wa. Allah. nínú ilé Mawlana Sheikh Shanzali. Allahu akbar. nínú quality tọ́lọ̀ tún ṣe mú Mawlana Sheikh Shanzali tọ́lọ̀ fi ní kẹ́ni máa rí báyìí torí pé gbogbo ẹlòmíì tí máa ń wò pé ṣé Mawlana Sheikh Nasiru Hasbunalah. Allahu ayatahu. mo fẹ́ da kíkì wọn pọ̀ mọ́ quality wọn ni kíkì tiwọn. ọlọ́wọ́ jàre yín pẹ́. Amin. nínú quality wọn náà ni òun náà ni wípé Mawlana Sheikh Shanzali wọ́n lànà ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ́yàn ní kéwú tààrà. Allahu akbar. ẹ̀rì kò sínú sùn wọn kátà rí wọn ní ṣe mistake o àfọ oníkéwú ni wọn akọ máa ń kéwú tààrà ní Sheikh Shanzali wọn yẹn sàfọ ojú agbo lásán Ọlọ́run ló mọ iye ọdún tí wọ́n fi kọ́yàn ní markaz ta'lim al-arab al-islam lágége yàtọ̀ sí pé wọ́n tún sọ ọmọ kéwú fún Sheikh Adam wọ́n tún sin kéwú lábẹ́ wọn títí tí wọ́n fi lọ́ọ́ jẹ́ pé Ọlọ́run ni Allahu akbar. ní tó lé ní 20 years ó di méjì sẹ́wọ̀n pé téèyàn bá jẹ́ tíṣà dandan ọmọ rẹ̀ náà kò sí bó tilẹ̀ wù kó rí ọmọ rẹ̀ ó jìnnà. Allah. ẹ lọ wo àwọn tó bá jẹ́ tíṣà muallim ní tìwé ni ní kò sí ẹ̀ẹ́rì inú àwọn kò sí ni Ọlọ́run èyí jẹ́ yẹn gbé. Allahu akbar. tọ́lọ́ ń bá ní kéènì máa wá rí báyìí bó ti rí fún Mawlana Sheikh Nasiru yìí sẹ́yà ti rí pé egbò á máa tọ̀ràn. Allah. nínú ẹ̀ bákan náà Mawlana Sheikh Shanzali. Allahu ta'ala alihi. aládùá ni wọ́n tààràtààrà wọ́n mọ okò Ọlọ́run pé ká ṣe la ilaha illallah ká fi dára rè ọ̀rọ̀ ti ta táwọn èèyàn ń wò pé la ilaha illallah èyí ń tún kéré nu tọ́lọ̀ ń bù wọn ní kọ̀kọ̀ Allahu akbar.
torí pé àwọn tá a lè sọ ni àwọn tá a gbélé wọn tá a bá wọn jẹ tá a gbá wọn mú tá a ń jọmọ kéwú lábẹ́ wọn ó jẹ tó kódà nínú hadith nínú ntí ó darí sínú àdúrà náà ni o tẹ́ bá fẹ́ ṣàdúrà fún yàn àwọn quality wo ló wà lára rẹ̀ tó fi jásí pé ó tọ́ ká ṣàdúrà fún torí pé a gbọ́dọ̀ mọ̀ ẹlòmíà kan ṣàdúrà fún ni kò tọ́ ṣàdúrà. Mawlana Sheikh Shanzali Allahu ta'ala anhu. aládùá gidi ni wọn Ọlọ́run wa bùn wọn kíní kan tán fi ju ẹgbẹ́ wọn lọ istijaba tí wọ́n bá jókòó láàrin wákàtí kan sí kò ní tó wákàtí kan sí wákàtí kan àbọ̀ wọ́n ní Ọlọ́run ti ṣe kódà wọ́n lè máa bára wọn sọ̀rọ̀ tẹ́ máa wò pé mo gbà pé Ọlọ́run ti ṣe wọ́n pé bàbá ìyá àwọn òun náà tó ń bá sọ̀rọ̀ tẹ́ máa pé Ọlọ́run ti rán àwọn kankalẹ̀ àwọn náà ń gba ilé àmú tiwọn lọ́tọ̀ Ọlọ́run ló bùn wọn o kìí ṣe gbogbo àfáà lọ́lọ́run bùn Mawlana Sheikh Shanzali Radiyallahu ta'ala anhu. káwá sa al-Qur'ani ká sin lóhùn tara ọ̀rọ̀ yẹn Ọlọ́run wọn kì í fi ṣeré ibi táwa parẹ́ sí náà ni ìdí al-Qur'an la ilaha Mawlana Sheikh Shanzali. Radiyallahu ta'ala anhu. èyí ní lọ ọ̀nà ibi tí mo fẹ́ èyí ní lọ ọ̀nà ibi kan tẹ́gbẹ́ bá ti lọ nítorí time bàbá Mawlana Sheikh Shanzali àwẹ̀ al-Qur'ani kan ìjọ kan al-Qur'ani kan ìjọ kan nínú Ramadana títí tí Ramadana ò fi parí bí wọ́n ti ṣe lọ́jọ́ ayé wọn nù ni gbogbo ọmọ kéwú tó a bá ti ń jẹ sàárì tán á jókòó rẹ̀ á ṣe àdúrà ṣùgbọ́n kèésì wọn lé Mawlana Sheikh Shanzali Allahu ta'ala anhu. bàbá ti ká ṣùgbọ́n àtàwọn bẹ̀rẹ̀ ni gbogbo àwọn àdúrà al-adiyatu an-nabawiyya àdúrà tá nàbì ní a máa ṣe ni àwọn orin àwọn ẹni Ọlọ́run àwọn oríṣiríṣi tọ́lọ̀mbá wa ní kò ní ma wá rí báyìí fún Mawlana Sheikh Nasir Adamallahu hayatahu. Hasbunallah ajásí pé egbò a máa tọ̀ràn ìta ti fi ṣiṣẹ́ sára yín ni bàbá náà ti ṣiṣẹ́ kalẹ̀ Ọlọ́run wọlé al-Qur'an èyí tá ń ṣe yìí Ọlọ́run ó jẹ́ ó tún gbòòrò jù báyìí lọ Àmín ya Allah. Ọlọ́run ó jẹ́ ṣe pẹ́ Àmín. Ọlọ́run ó jẹ́ pẹ́ Àmín. àlùbáríkà yẹn Ọlọ́run ó jẹ́ ó pọ̀ sí Àmín. àlùbáríkà wọlé al-Qur'an Àmín. mo ti kí wọn ni mo tún fi kí Mawlana Fadilatu Sheikh Al-Khalifa alifa àwọn bàbá wa Mawlana Sheikh Shanzali Adamallahu hayatahu. Sheikh Adam Hasbunallah Adamallahu hayatahu. àwọn náà ti débi ìtàn báyìí a kí wọn o wọn káàbọ̀ wọn kúrin gbogbo bí wọn ti ń bọ̀ wá láàrin ìṣẹ́jú kan sí mélòó kan wọ́n dé àlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ọlọ́mọsàbà ṣe fún wọn. Àmín. alibarakola alukur'ani. Àmín. àwọn àpapọ̀ sára ansubilayi mina shaitani rajimi bisimilahi rahman rahim inna ladina qalu rabbuna allah summa istaqamu. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. gbogbo àwọn tó yẹ pé wọn ò ní nǹkan kan tí wọ́n ń wí tójú gbólóhùn pé wọ́n ń gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba lọ qalu rabbuna Allah. qalu rabbuna Allah. tí wọ́n ń ṣe Allah káwọn náà wí bẹ́ẹ̀. qalu rabbuna Allah. tí wọ́n wí Allahu Allahu basmala ti máa wí lọ́jọ́. qalu rabbuna Allah. ẹnìkan bá gbé bùkátà lọ́dọ̀ wọn ní Allahu mi ni ó ṣe o. qalu rabbuna Allah. ẹnìkan bá gbé nǹkan kan lọ́dọ̀ wọn tí ń bànú jẹ́ wọ́n ní Ọlọ́run mi ni ó ṣe o wọ́n sì dùnnú. qalu rabbuna Allah. summa istaqamu. wọ́n tún wá dúró déédéé wọ́n fi rinlẹ̀
lọ́kàn wọn yóò dúró dédé lára wọn yóò dúró dédé nínú ẹ̀jẹ̀ wọn nínú omi ara wọn. tatanazzalu alayhimul malaika. tí àwọn àsìkárù tí wọ́n ń ṣe yìí sẹ́mi pa ti sọ sẹ́yìn pé Mawlana Sheikh Shazali alásìkiri tààrà ni wọn aládùá ni wọn. àwọn màláíkà ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn pé Allah takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. Ọlọ́run ní ẹ má páyà ẹ má fòyà ẹ má banújẹ́ ẹ dùn wọ́n nú pẹ̀lú àlìjánnà wa abshiru. Ọlọ́run ní ẹ má dunnú. Màláíkà mi ẹ má bá mi fi àlìjánnà dùn wọ́n nú. bil jannati allati kuntum tu'adun. ẹ má fi ìkẹ́ ẹ má fi dùn wọ́n nú. ẹ má fi àforíjì ẹ má fi dùn wọ́n nú. bẹ́ẹ̀ ni ó ti wá máa lọ bẹ́ẹ̀ títí tó fi dé pé nùsùlà min ghafurir rahim. oníranran nǹkan mo máa ma fò ni o oníranran àwọn nǹkan àdídùn ìkẹ́ tí máa dùn nínú lọ́lọ́wọ́ nìkan máa sọ̀kalẹ̀ fún wọn. Allah. látọ̀dọ̀ Ọlọ́run ọba àforíjì ọba àkẹ́ ọba àánú. Allah. Ọlọ́run lópin ìgbà táyé bá fi ń jáyé Mawlana Sheikh Shazali ọlọ́mọsàbà àkẹ́ wọn. Àmín. àwọn òbí wọn Mawlana Sheikh Muhammad Zambo ọlọ́mọsàbà àsàlẹ́kùn kẹ́ wọn. Àmín Allah. ọmọ wa Moyo sọ́rẹ́ Sọláàtì ọlọ́mọsàbà àsàlẹ́kùn kẹ́ wọn. Àmín Allah. nùsùlà min ghafurir rahim. nùsùlà min ghafurir rahim. gbogbo táwọn yìí àti ládàtà ń bẹ́ẹ̀ lópin ìgbà tí wọ́n bá fi ń kí Al-Qur'ani láyé Ọlọ́run mọ́sàbà máa fi ṣèkẹ́ fún Mawlana Sheikh Shazali. Madama tutila. Madama tutila aruful Qur'ani. Irhamu ilahi Sheikh Hasbunalah. Irhamu ilahi Sheikh Hasbunalah. Project doctoral mi baba Shehu Oganija nígbà tí mo parí ẹ̀ tán mo á wò pé àwọn wo ni mo fẹ́ ṣe dedicate fún tí ń ṣe ìdáhùn fún wàláì mo wá rántí ijọ́ kan lóru èmi máa ń lọ sí pálọ̀ nísàlẹ̀ lọ́dọ̀ àwọn Mawlana Sheikh Shazali èmi máa ń lọ ka múnjídù wọn wàláì ilazim lóru ń ka dáadáa yẹn kọ́ mo wá rántí pé gbogbo ohun tí yẹn kọ́ la bàbá yìí pọ̀ bí bàbá ti máa bàbá ń ka yálà ya tí láti tẹ̀ sí ibadé tábà ní ká máa sọ Sheikh Shazali èèyàn níbẹ̀ sọ tán o láwọn tó ní kíma tó ní yẹlérí láwọn ọ̀rọ̀ gidi táwọn àfáàsì nídìí kí gbèsè ayé wọn bá lè dá lọ́la. Madama tutila aruful Qur'ani. wọ́n wo báyìí lóru ńgbà tí mo fẹ́ ṣe tán gbà tí mo kàn án tí mo kọ́ máa ní láyéláyé ìjẹ́ gbàgbé Mawlana Sheikh lóru ni mo rántí. Madama tutila aruful Qur'ani. wọ́n ní fọdílátù Mawlana murabbi Sheikh Shazali Hasbunalah mo wá kọ́ bá ti máa kọ́ lọ́dọ̀ àwọn alákàdáhùn mo wá gbé kalẹ̀ síbẹ̀ pé Ọlọ́run bá wa kẹ́ wọn o. Ọlọ́run ló pe ìgbà báyé bá ti ń kà. Madama tutila aruful Qur'ani. Irhamu ilahi Sheikh Hasbunalah. Irhamu ilahi Sheikh Hasbunalah. ìdáhùn yẹn mo kọ́ fi kọrin síbẹ̀ ni máa ní kí n kọrin yóò pọ̀ mo ní ó dáa lópin ìjọ tí mo ti wá kọrin òun ni orin yìí ti wá. Madama tutila aruful Qur'ani. Madama tutila aruful Qur'ani. lópin ìgbà tí wọ́n bá fi ń gbọ́ kẹsẹ̀tì Mawlana Sheikh Shazali l'Amẹ́ríkà ní London lágbàáyé. Madama tutila aruful Qur'ani. nípa kékeré yẹn kí Al-Qur'ani kó dùn kó yẹ̀yàn Mawlana Sheikh Shazali náà ni. Madama tutila aruful Qur'ani. Irhamu ilahi Sheikh Hasbunalah. Irhamu ilahi Sheikh Hasbunalah. Àmín. Kẹsẹ́gẹ́ fún wa. Àmín. Àbáwá Sheikh Shazali Olúwa báwa kẹ́wọ̀n. Àmín. Olúwa báwa kẹ́wọ̀n. Àwọn oníjó bàjẹ́ fún yín. Kẹsẹ́gẹ́ fún wa. Ọ̀kẹ́. Olúwa báwa kẹ́wọ̀n. Kẹsẹ́gẹ́ fún wa. Àbáwá Sheikh Shazali Olúwa báwa kẹ́wọ̀n. Àmín. Olúwa báwa kẹ́wọ̀n. Àmín. Dàkún báwa kẹ́wọ̀n. Olúwa bá
bá wa kẹ́wọ̀n. Olúwa bá wa kẹ́wọ̀n. Ó máa dùn sí i. Olúwa bá wa kẹ́wọ̀n. Sàlékún ìkẹ́ fún wa. Bàbá wa Sheikh Zanzali. Olúwa bá wa kẹ́wọ̀n. Olúwa bá wa kẹ́wọ̀n. Dákun yọ́nú sí wọn. Ìlànà ṣéun násù. Èsì kẹ́ṣe kẹ́ fún wa. Ọ̀làlá ìwà Olúwa yọ́nú sí wa. Sàlékún ìkẹ́ fún wa. Bàbá wa Sheikh Zanzali. Olúwa bá wa kẹ́wọ̀n. Bàbá wa Sheikh Shanzali. 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 Olúwa bá wa kẹ́wọ̀n. Bàtà ń sàdọ̀ fún Mawlana Sheikh Shanzali lọ́wọ́ ní aláàjì wọ̀ kẹ́nà wọlé. Ó dá Olúwa bá wa kẹ́wọ̀n. Àmín. Dákun yọ́nú sí wọn o. Ẹ máa wọlé. Àmín. Olúwa bá wa kẹ́wọ̀n. Ẹ ká wọ̀. Àmín. Olúwa yọ́nú sí wọn. Àmín. Ọlọ́run bá kí wọn lọ sọ́nà. Sheikh Shanzali. Shanzali. Olúwa bá wa kẹ́wọ̀n. Àmín. سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. gbogbo akásẹ̀ amina ká tún sọ pé amina Amina. ká tún sọ pé amin. Amina. nígbà tí bàbá wa Dr. Ahmad Al-Agbaji Adamallahu hayatahu. nígbà tí wọ́n múra àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ yìí tí wọ́n ń ṣe àdúrà fún àwọn àgbàlagbà ní Honorable Abdulkadir àti ọ̀rẹ́ wọn ni wọ́n ti wà ní ìkàlẹ̀ àmì ẹ má bínú mo fi Ọlọ́run àti ànábì bẹ̀ yín Sallallahu alayhi wa sallam. àwọn elétò ní òjé kókọ̀ ń dọ́dọ̀ mi ní òjé kí ìwọlé yín látàárọ̀ àwọn èyí sì fẹ́ ká máa wá kíyàn pé akẹ́yìn náà kálukú ló kọ tiẹ̀ Bẹ́ẹ̀ni. bí mo ti kí yín o mo fi Ọlọ́run àti ànábì tí gbogbo wa torí ẹ̀jọ̀ kó ìmọ̀ fi kí yín Honorable Abdulkadir ẹ mọ̀ wá dáadáa Àmín. àti ọ̀rẹ́ yín tí ẹjọ́ wà ní ìkàlẹ̀ ẹjọ́ mọ̀ wá dáadáa Àmín. ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. nígbà tí bàbá wa tún wá ń bá àdúrà náà lọ afáwọ àgbà ni wọ́n wọlé Mawlana Sheikh Abdul Fattah Arukami Adamallahu hayatahu. Ọlọ́run ó jẹ́ mọ́ wa dáadáa. Àmín. wọ́n wọlé pẹ̀lú bàbá wa Aula Ọlọ́run kó járe yín pẹ́. Adamallahu hayatahu. Okay. àti bàbá wa Sheikh Muhammad Al-Bashir Olójó Adamallahu hayatahu. Ọlọ́run ó jẹ́ mọ́ wa dáadáa. Àmín. bí a ti ń kí àwọn náà bákan náà là ń kí àfáwọn àgbà láti kọ̀rọ̀ Adamallahu àgbàlagbà hayatahu. ọmọ àwọn àgbàlagbà Ọlọ́run ó jẹ́ mọ́ wa dáadáa. Àmín. ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run Àmín. ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.